Africa Content TV. Ìta wá ṣe lénìí tí fún ti òróde yìí kò ṣe pé bóyá pé a kàn wá láti wá lu ìlú àbí láti wá jó nìkan bí kò ṣe wípé àwa ní a sì fẹ́ kí ìrẹ́pọ̀ yóò sì wà láàrin gbogbo ọmọ ìlú òróni àti wípé wọ́n ní àgbájọ ọwọ́ láti sọ̀yà ọwọ́ bọ̀ ọ̀gbẹ́rù lórí. Mo wá ń bá lára fún yín ní pé ẹ̀jọ́ nítorí ọlọ́run bá fẹ́ kí ẹ bá kábíyèsí olóòrù ẹ bá wọn ní ìfọwọ́sowọ́pọ̀ kíkí gan kò ní dáwọ́ ṣe bí kò ṣe pé ẹ bá wọn ní àfọwọ́sowọ́pọ̀ gbogbo ẹ̀ náà kò lè ṣeé ṣe lọ sí èyí gbogbo ọmọ òwú ilé lóko àti lẹ́yìn ọdún fẹ́ kí gbogbo yín ẹ bá mi fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú kábíyèsí olóòrù ẹ̀mọ̀ pé láṣẹ ìdúró ìdúró nípàdé ẹ̀sẹ̀. Ní àfikún ohun tí mo mọ̀ pé à ń ṣe ọjọ́ kábíyá ọjọ́ ìlú sí pé kábíyá pé ní òrùlé ni pé gbogbo wa láti ọmọ òru lọ́kùnrin lóbìnrin ìyẹn ó jẹ́ wíwà bí a ṣe wà ní kílẹ̀nù yóò jẹ́ ní gbogbo wa ọ̀rọ̀ àti báyìí lọ á ti rí pé àwọn oníṣiríṣi àti rí nílé ìmọ̀ pé wa kájọ ṣe kájọ níbo lárugẹ ni tí òbí ìlú tó bá lè ní ìdàgbàsókè. Mo wá pe gbogbo àwọn stakeholders látòrí àwọn òṣìṣẹ́ ìjọba àwọn ọ̀dọ́ àwọn dírẹ́bà àwọn dókítà àwọn honourables àti gbogbo wa máa jẹ́ ọmọ bíbí lóòrò yìí èyí fẹ́ kí ẹ fọwọ́sowọ́pọ̀ ní ẹ̀sẹ̀ kan pé ìlú òwú lárugẹ mo mọ̀ pé wọ́n ní ìpàdánwọ́ àbí sọ̀yà ọwọ́ kan bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ gidi gan inú nínú láti wá bí lẹ́yìn wọ́n ní gba ilé ìdúró tí òkú bá ti ní nǹkan ṣe ẹ̀rọ ìwá àpá bí. Èmi àti kábíyèsí olóòrù àti ọ̀rọ̀ láti Canada ó lè jẹ́ pé ọmọọba làwọn ọmọọba lèmi náà ní ìgbà yẹn lọ sí ó tó ní pé bàbá adé níwájú ní ìgbéyà ìdíje fún aláàfin ipò aláàfin pé àwọn náà wọ́n sọ fún mi rí pé ọkọ̀ bá làwọn wọ́n bí ọlọ́run ṣe fẹ́ ni wọ́n ní orí tí ó dání nínú àgbègbè ìjẹni tí wá àdúgbò lọ́wọ́ ọlọ́run àṣewá náà ọ̀dẹ̀ nígbàjẹ́ àdúgbò lọ́wọ́ yé o gidi gan. Mo rò pé nínú ìwé tá a gbé lọ́wọ́ ìtàn ọ̀pọ̀lọpọ̀ ìtàn Òró ti wà ń bẹ̀. Ìlú Òró níbẹ̀ àṣebá láti bẹ̀rẹ̀ ekù 9 Òró la bá ṣùgbọ́n nígbà tí ìlú bẹ̀rẹ̀ sí ń gbòòrò sí ó di ekù 11 Òró ekù 11 Òró ní gbogbo Òró. Tábàdẹ̀ ti yọwọ́ Ìlọrin tá a yọwọ́ Ọ̀fà pẹ̀lú ògbọ́n náà Òró ló kàn ní gbogbo Kwara. Wọ́n ní Ìbàdàn ti tó
ní ẹ̀yìn odi fún ará Ìsẹ́yìn. Àfojúhàn ni kí máa lọ sẹ́kọ̀ọ́. Bẹ́ẹ̀ bá wá gbọ́ ní gbogbo anywhere ní gbogbo orílẹ̀-èdè ní gbogbo àgbáyé ọmọ òró tẹ bá bá lókè olè kì í sọ ọmọ òró o. Ọmọ òró tẹ bá bá ní oko gàgùdà kì í sọ ọmọ òró. Òwò ni òró ń ṣe láti ilẹ̀. Àwọn bàbá wa òwò náà ṣe. Àwa ṣe òwò ní gbogbo ìgbóònà tó orúkọ wa fi wá délẹ̀ tó fi múlẹ̀ pé owó ní èjẹ náà pè wá. Òró ìyáwó látọ̀dọ̀ ìjọba láti ṣe gangan. Àwọn dáwó wa ni gbogbo títì tẹ́ rí tẹ́ gbà kábíyèsí nígbà tẹ́ wọ òró. Àwọn bàbá wa náà dáwó náà fi ṣe títì láti ilẹ̀. Gbogbo iná kéèyàn ó kọ́kọ́ faná wọ gbogbo agbègbè yìí. Àwọn bàbá wa náà dáwó náà fi faná wọ òró. Àwa máa dáwó láti ṣe ọ̀pọ̀lọpọ̀ ìdàgbàsókè nílẹ̀ òró ni. Bàbá wa kábíyèsí àwọn bá yín dúpẹ́. Eléyìí ni àkọ́kọ́ gbàgede ojúde ọba tí a kọ́kọ́ ṣe in the history of òró. Ẹ wá bá wa lọ ṣe múṣò fún kábíyèsí wa. Lórí bàbá wa Aláàfin àti bàbá wa Olóró wípé wọ́n ti jẹ́ ọ̀rẹ́ ti pẹ́. Nígbà tó lọ́wọ́ dẹ̀ ṣe ọmọ ọba méjì Ọlọ́run gbé wọn sípò àwọn bàbá wọn lásìkò kan náà. Àwọn àti àsìkò yìí ní orúkọ gbogbo òró pé kábíyèsí ẹ̀ ní ṣìṣe o. Àṣẹ o, àṣẹ o. Ẹ bá lò ẹ̀ ní ṣìṣe o. Àṣẹ o, àṣẹ o. Ẹ ní ẹ̀mí gúngùn. Àṣẹ o. Ní àlàáfíà. Ẹ ní ìfọ̀kànbalẹ̀. Àwọn ọmọ yín ló tún gba ipò yìí lẹ́yìn tẹ́ bá ṣe tán. Àṣẹ o, àṣẹ o. Yóò ní bàjẹ́ lórí yín o. Àṣẹ o. Ní ṣókíṣí náà ni pé wọ́n ní ọgbọ́n tàbí ṣe ìlú aláìlára, ìmọ̀ tàbí ṣe ìlú aláìléèyàn, àtọgbọ́n àtìmọ̀ tàbí ṣe ìlú aláìlẹ́nìkan. Kábíyèsí Aláàfin Òkèjì Òrìṣà, àtọgbọ́n àtìmọ̀ téèyàn fi so ìlú Ọlọ́run kó fún yín. Àṣẹ o. Kó fún yín Ọlọ́run. Àṣẹ o. Àṣẹ o. Kó fún yín kó bá yà tó. Àṣẹ o. A ti rí àpẹẹrẹ pé dáadáa ń wọ ìlú Òró bọ̀. Dáadáa wọ ìlú Òró jù báyìí lọ. Àṣẹ o, àṣẹ o. Ìdàgbàsókè ó lu ìlú Òró jù báyìí lọ. Ìṣọ̀kan yóò wọ ìlú Òró. Àṣẹ o, àṣẹ o. Ìgbà ìgbéra ẹni yé Ọlọ́run bá wa ká kúrò lẹ̀. Àṣẹ o, àṣẹ o. Ẹ̀tún wa bá a dúpẹ́ fún Ọlọ́run ìpè bó ṣe ṣe yìí kò ní dúró mẹ́. Àṣẹ o. Pẹ̀lú ògo Ọlọ́run láti kún náà ni pé ẹni tó bẹ̀rẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ níbi tó dáa.